àáfàá kan mà ti pe àkíyèsí àáfàá akéúgba gold àti àwọn àáfàá tó kù lórí bó ṣe jẹ́ pé àáfàá akéúgba gold ló ṣàdúrà sí adé ọba orin tí Barrister fún Saheed Òṣùpá lọ́jọ́sí. ọ̀rọ̀ yìí jáde lásìkò tí rògbòdìyàn ṣe ń lọ lágboolé fújì tó fi jẹ́ pé títí dòní wàhálà ẹni tó jẹ́ ọ̀gá tó jẹ́ bàbá tó jẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ ọba orin fújì gan ó sì wà láàrin àwọn onífújì fúnra wọn, pàápàá láàrin àwọn olólùfẹ́ Wàsíù Àyìndé K1 àti Saheed Òṣùpá. àáfàá yìí ti wá fi àwọn ọ̀rọ̀ ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí àwọn àáfàá tó kù lórí ìgbésẹ̀ tí àáfàá akéúgba gold gbé lọ́jọ́sí lórí àdúrà tí wọ́n lọ ṣe níbi tí wọ́n ti fi Saheed Òṣùpá jọba. ẹ̀yin èèyàn wa, nǹkan kí ṣẹ̀ṣẹ̀ ràgó o. kí ni àwọn ọ̀rọ̀ tí àáfàá yìí fi ránṣẹ́ sí bàbá akéúgba gold àti àwọn àáfàá tó kù nínú ẹ̀sìn Islam? Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. ẹ jẹ́ kí àwọn àáfàá kí wọ́n wúre sí adé Saheed Òṣùpá. àáfàá akéúgba gold látọ̀yọ́ wọ́n máa wúre sí adé Saheed Òṣùpá. kékeré fújì òun náà ń bá bàbá ọba yọ̀ bàbá ọba. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allahu nuru samawati wal ard. Mathal nuri kamsikatin fiha misbah. Al misbahu fi zujajatin. Az-zujajatu ka'annaha kawkabun duri. Yuqadu min shajaratin mubarakatin. Zaitunatin la sharikiyatin wala garibiyya. Yakadu zaituha yudihu. Walau lam tamassasihu naru. Nuru ni ala nur. Ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ Ọlọ́run. Nuru ni ala nur. Ó ní wọ̀kùn. Nuru ni ala nur. Yahdi Allahu li nuri man yasha. Wa yadribu Allahu li amthala linnasi. Wallahu bi kulli shay'in. Kò ní dẹ́kun lọ́la Òṣùpá. Kò ní dẹ́kun lọ́la àmín. Gbogbo ìdùnnú ayé rẹ. ẹ ṣé púpọ̀ ẹ lọ jókòó. thank you. Alhaji àgbà wọ́n ní ká ẹ dúró gbowó àdúrà o. bàbá wa ní ká ẹ dúró gbowó àdúrà. 1,000 lódìdí ní bàbá ń kà á fún yín. wọ́n ní ká ẹ dúró gbowó àdúrà. Alhaji Sikiru Ayinde bàbá ọba kára ó lè ẹkún onígbẹ̀yìn ọlá tí ẹ ní. gbogbo ohun tó kù tẹ́ra wọ́ra sẹ́ tamalẹ̀ sí ibẹ̀ kọjọ́ tó dalẹ̀. tamalẹ̀ sí ibẹ̀ kọjọ́ tó dalẹ̀. tamalẹ̀ sí. Assalamu alaikum wa rahmatullah. Ọlọ́run kó ṣàánú yẹn, Ọlọ́run kó ṣàánú wa. àṣàhàn bàbá akéúgba gold ti ń bá bọ̀ tipẹ́tipẹ́. ẹ̀wọ̀n kan fún akọrin tóbìnrin ń bá jó, tí ó kọrin ṣìnà, tí ó kọrin ìṣekúṣe, tí ó kọrin àṣà. lóòótọ́ léwu kọ́ àwọn yẹn múra òun láwọn orin ọgbọ́n kankan o, àmọ́ àwọn míì tó wà ń bẹ̀ tí ọ̀dà yìí ń kọ́, tí ó kọrin kí àwọn oníṣẹ̀ṣe, tí ó mọ pọ̀fọ̀, tí ó mọ sọ àwọn ègèdè. ẹni tí ń ṣe orí ìtàgé tí ń gbẹ́bọ lárugẹ, ẹ̀wọ̀n lọ ka Kùránì ẹ̀ fi ń ṣàdúrà fún nítorí èlò tẹ́ ẹ fẹ́ gbà. ẹ ti ń ba nǹkan jẹ́ bọ̀ tipẹ́tipẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí. Ọlọ́run kó ṣàánú wa. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu àáfàá yìí ẹ̀rí bó lágbára. àkíyèsí là ń pera wá sí, torí pé ní tí díẹ̀ bá ilé wà lọ́wọ́ tiwa ẹ ká máa gbàgbé pé àwọn kan bọ̀ lẹ́yìn tí wọ́n lágbára yóò wọ́ sí jù bẹ́ẹ̀ lọ. ẹ rí i pé nísìnyí ń pọ̀ sí ni yóò ti di pé ní àwọn àáfàá ti ń lọ bá àwọn olórin wọ́n ti ń jọ ń ṣe díẹ̀ ẹ rí i pé ń wọnú sí ni, ẹ rí i pé ń lágbára sí ni. ọlọ́mọdé tó wọ́ sí jù báyìí lọ. tó bá ti bá a débi bẹ́ẹ̀ ilé àáfàá ní òye ẹ̀yin àáfàá gan ẹ̀ lè mórí bọ́m̀bẹ̀. tẹ́ ẹ̀ bá ti wá mórí bọ́m̀bẹ̀ tó bá ti pé ní yàrá yín ti ń bàjẹ́ bọ̀ kí ló kù. àmọ́ bàbá kan tó ṣe pé ní ìjọ táwọn ọmọ kéwọn àwọn ọmọ wọn ètí ìmọ̀ kọrin ó ní tán mọ sọ pẹ̀lú àwọn tán kọrin bí kí wọ́n gbé wọn sípè kan mọ fún wọn ní reality kan mọ fi pè kún. nígbà tó di pé àwọn ọmọ wọn ń kọrin bó ló ṣe padà rí. ẹ̀yin tọmọ tí yín ètí ìmọ̀ kọrin ẹ̀yin náà ń polórin wọlé díẹ̀díẹ̀ kọ́hún.
ẹ̀yin pé kò sí láì fi ń bẹ̀ kọ́hún gbogbo alájẹjọ wájú ọlọ́run kò ní dáa kí yẹn jẹ́ du'atan kí yẹn wà náà kí ni àwọn du'atin ala atabati jahannam apèpè ni wọ́n lóòótọ́ o wọ́n mọ̀ kílèmù mọ̀ lóòótọ́ o àmọ́ etí bèbè náà ni wọ́n ń pè sí ọlọ́mọṣà sọ wá ń bẹ̀ wọ́n sì ṣe wá ní bíríìjì tí wọ́n gbòòrò ẹ̀kọ́ ọjọ́ àlùjánnà tó wọ́n wá jìn sínú náà ọlọ́run kò tún wá ṣe kò sẹ́ni tá a bá níjà kò sẹ́ni tá a héètì kò sẹ́ni tí nǹkan kan dà wá pọ̀ nínú ayé wàláhì bọ́ dà wá pọ̀ gan wallahi ayọ̀ ń da fún yín àmọ́ ń tà ń bára wa sọ ní pé ní kò ní dáa ká lè mọ̀ tọwọ́ tán pè láfa àbàjẹ́ a expect pé ní àfa ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama tí ìbẹ̀rù ọlọ́run tá a bá ṣe wá rí níbi kankan mọ́ ọ̀dọ̀ àwọn onímọ̀ tán pera wọn láàfà àwọn lọ́yẹ̀ ká máa bẹ̀rù ọlọ́run àwọn lọ́yẹ̀ ká máa bá bẹ̀rù ọlọ́run lára wọn àwọn ni wọn ò gbọ́dọ̀ bàjẹ́ àwọn ni wọn ò gbọ́dọ̀ wọ́. ẹ dákun tágbàlagbà bá ti wá wọ́ kí ló kù wa hawli rijalun ala mithli hali nígbà táwọn tá a pè léyìn àwọn tá a ń bá bàrà wọn táwọn náà bá ti wá wọ́ táwọn bá ti mú kún tí wọ́n ń wọ́ ńlẹ̀ kúrúrú tójú wọn ò ríran tí làákàyè wọn ò ṣiṣẹ́ pé kí ló kù ẹni tó fẹ́ kọ́sẹ̀ wọn ẹni tó fẹ́ gbọ́ lẹ́nu wọn bóun ló ṣe rí ẹ̀rí ẹ̀yà tó nígbà tán ní kẹwàá gbowó tó padà pè yín padà àbùkù kún ojú eléyìn náà lọ. owó dọ́hùn bó ló wà àwọn tí wọ́n kọ́sẹ̀ yín lórí ibẹ̀ táwọn náà lérú nǹkan tẹ́ ẹ bá ń gbà wọn pé bí tẹ́ni dé ó ti dé yàn tí wọ́n ń lé báyìí nísìnyí nínú tẹ́ ẹ lálẹ́ ẹ̀ mọ̀ gbà ń bẹ̀. owó dọ́nà ó ti tán o àmọ́ wal ithmu hal ìntẹ́ dá lọ́rùn ń bẹ́ẹ̀ ó wà nílẹ̀ àwọn tó ń kọ́ ṣe yín wọ́n dá sí yín lọ́rùn ọlọ́run kó ṣàánú wa o mọ́ fi wá pẹ̀lú àwọn tó ṣe pé wala yahmilunna athqala ma'a athqalihim wọ́n ní tiwọn tí wọ́n rú wọn tó rú tàwọn míì náà kún. tó òun nìyẹn àwọn èèyàn wa kílẹ̀ rí sọ sọ́rọ̀ yẹ drop comment and remember to like share and follow us thanks for watching and lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.